Ìyábọ̀ Afarejan ṣe appetizer láàárọ̀ ọ̀la. Ìyàwó Arejan ò tí rí nǹkan kan. Ò tí rí nǹkan kan. Ìyàwó Arejan ò tí rí nǹkan kan. Arejan ló sọ fún ẹ bó ṣe ń lọ. Ẹ̀mí yá fẹ́ bọ́. Wo ò tí rí nǹkan kan. Ó gbọ́n tí Ìyábọ̀ Òjó sọ. Ìyábọ̀ Òjó ní pé ó máa ṣẹjọ́ wọ mọ́ṣúárì. Yeyeyeye. Ìyábọ̀ ti rí sọ̀mù olè. Ẹ̀yin èèyàn ibi tá ẹ wò mí tí ìfilẹ̀ ọdíò yẹn tán. Ọdíò yẹn ṣì bù ẹ wò. Ẹ wò. Ṣẹ́ríbi tó dé. Ṣẹ́ríbi tó dé. Ṣẹ́ríbi tó dé. Pàtún ọmọ rẹ̀ ṣì wá. Ó dẹ̀ ṣì lọ sí part 10. Ó ṣe lọ sí part 10 orí part 1 ni mo ṣì wà. Ẹ̀yin èèyàn wa Portable tí a mọ̀ sí Harijan ó ti wọ wàhálà ó ti wà nínú ìdààmú báyìí bí Lizzy Anjorin bí ó ṣe tẹ̀síwájú láti máa drag rẹ̀ láti máa blast arákùnrin yìí. Ẹ wò part 1 rẹ̀ interview Ìyábọ̀ ni òkú ìṣòro rẹ̀ ẹ ti òun rẹ̀ ibi tó dé rè. He has a lot of things to answer. I know what I would say. Do you understand? Because normally, after distraction ni gbogbo àwọn yẹn. Ẹ má fọ̀. Èyí tó wà lọ́wọ́ ọkọ ẹ lọ máa run. Distraction ni ẹ wò. Nǹkan tí ìyàwó Arejan ṣe jáde wá sunkún is because of this video. I go dey lie for you. It's because of this video. It's because of this video. Nti ìyàwó Arejan ṣe jáde tó sunkún is because of this video. It's because of this video. Ṣé dẹ̀ rí fídíò yìí a máa máa yín jẹ ní. A máa máa yín jẹ. A máa máa yín jẹ. A máa máa yín jẹ. Ìyábọ̀ Ìyábọ̀. Ìyábọ̀ Ìyábọ̀. Ìyábọ̀ Ìyábọ̀. You're coming a ninja. Why are you involving my children? Ikú pa wọ́. Ikú pa ẹ́ wàá sùn. Iye pé mo involve children ẹ̀. Èmi tí mi ti involve children ẹ̀. Mi ti involve children ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dàbí àwọn tó gbàdúrà tí fún ẹ́sà bọ́ọ̀dù àti Ìyábọ̀ Òjó. Àwọn tí ẹ̀rọ owó lọ kóòtù dáadáa, wọ́n rówó lọ station. Tó o bá dé station, tó o bá jáde, tó o bá lọ ẹ̀wọ̀n, kọ́ pé kì í ṣe mi. Tó o bá dé station, tó o bá gbàbẹ̀ lẹ́wọ̀n, sọ pé kì í ṣe mi. Wọ́n sọ fún ẹ. Ìkànnì yìí lọ station ní few weeks ago, ó ti wà ní kóòtù báyìí. You were not informed too. Ìyábọ̀ Òjó ò ní fans ṣé fíìmù tí ó tà àwọn elébi àwọn dèrè tó ń kó kiri Ìyábọ̀ Òjó kẹ. Ìyábọ̀ Òjó does not have any fans. Àwọn fans tí ò sọ́dọ̀ lówó, àwọn fans alákìsà, àwọn fans tí ò wo fíìmù ẹ̀. Distraction leléyìí, distraction leléyìí, eléyìí kẹ, eléyìí kẹ. Aláwọn tó gbàdúrà ti fún Ìyábọ̀ wọ́n á lọ tó kóòtù 70. Ìwọ gbọ́ bó ṣe ń lọ ni. A ní ìkan lọ station ní 2-3 weeks ago. Mo ń retí kó wá pariwo síta ni kí n wá gbé evidence lé lọ́wọ́. Ó dẹ̀ sọ̀rọ̀ láti ó ti wà ní kóòtù.
iṣẹ́ olú ẹ̀kú ni àmúmọ́ra. He said more than 5 million people. Video tí mo play lọ yẹn, Ìyábọ̀ Òjó fẹ́ protect. She doesn't want that video to come online. Video tí mo play lọ yẹn, video tó tú àṣírí ikú tó pa Mohbad. Olúmídé, ẹ̀yin onífìlà sọ ní ẹ bá mi raṣọ níjọ. Ṣé àwọn tó ń san 2k 3k fún ẹyẹ ní fans? Àṣìlóṣe. Don't run away. If I don't get you, come here. I am telling you, she should stop mentioning my child's name. She should stop talking about my child. She should. Hello, Bawi. Just stop. She should just stop already. She should just stop already. Ṣé ìyá Pọ́múlá ló ń sọ̀rọ̀ yìí? Wo ó máa gbóògùn jẹ ni. Ṣé ìyá Pọ́múlá ló ń sọ̀rọ̀ yìí? Ìyábọ̀ Òde HIV ni. She should just stop already. I'm not going to do online nonsense with you. If Thomas is being that Lizzy, Master, I'm going to get you arrested. Oh, Escalation. Whenever you're watching porn, please. Ìyá Pọ́múlá. Ìjọ òyìnbó. Ìyá Pọ́múlá ẹjọ́ o. Ẹ má jẹ́ kí kéèsì dé station o. Ṣé gbogbo ọjọ́ ń gbá kúùsì ni? Ìyá Pọ́múlá ó wá fẹ́ sáré lọ station. Ṣé bí kúùsì ni? Ṣé bí ìwà tọ́kọ ẹjọ́ ń bá mi wí ni? Ẹ gbà mí. Àwọn tó ń bá mi wí ti fẹ́ lọ station. Sẹ́rí situation báyìí máa ń dùn mọ́ mi ní ẹ̀yìn èèyàn. Ìyá Pọ́múlá tí ẹ ti bàjẹ́ ojú òmòṣà. Ìwà tọ́kọ ẹ ń bá mi wí ẹ tún sá lọ station. Ṣẹ́ni tó máa ń nàyàn máa ń sá lọ station ni. Ṣé mo sọ pọ́kọ ìyá mi lẹ jẹ́? Ẹ fún mi jẹ mọ́ ni. Ìyá Pọ́múlá. Oh God. Ẹ̀yin èèyàn, ṣẹ́ni tó bá náà má tún lọ station ni. Ìyá Pọ́múlá ti ṣòfò ọmọ ìwọ kẹ̀ fọkàn balẹ̀. Yéè kí ló tó ṣe ń bẹ́? Ìyá Pọ́múlá kí ló tó ṣe ń bẹ́? Kí ló tó ṣe ń bẹ́? Ìyá Pọ́múlá ìwọ tó ti rè pé orò tí ọkọ ẹ gbé jáde mo sì máa gbé orò jáde fún ìwọ ọkọ àtàwọn ọmọ yín tí máa lo àdábì tó bá díjọ́ mi tẹ́ bá tún ayé yín wá tẹ́ bá gbọ́ ń bí ní dá sí wọn. Ìyá Pọ́múlá kémi má sà ó máa arrest èmi. Ẹ̀yin èèyàn jọ ṣé mò ń sá kiri ni? Ṣé bí kúrúsì là ń ṣe? 5 million wà ní. Ẹ wo orí burúkú rí. Ṣé Ìyábọ̀ Òjó tó yanjú Mohbad tó fi kọ́ Naira Marley lọ́rùn? Irọ́ òní ò lè pa. Ẹ fi mílẹ̀ Ìyá Pọ́múlá ni mò ń sọ̀rọ̀ lé lórí. Ìyá Pọ́múlá mo gbọ́. Ìyá Pọ́múlá.